gẹ́gẹ́ bí ohun tí mo wá ń bá bọ̀, a ṣì ń bọ̀ wá ṣe ètò kan lórí Festac. Ṣé ẹ gbọ́ ohun tí mo sọ? Festac, Festac 77. Ètò àpéjọpọ̀ tí wọ́n ṣe nígbà tí bàbá Ọbásanjọ́ tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1977. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tẹnu àbùkù bá kiní yìí, ni wọ́n sọ pé òun ló kó bá wa, òun ló jẹ́ kí gbogbo nǹkan rí bó ṣe rí yìí, pé ṣebí ìgbà yẹn owó wà. Ìgbà tán wá jẹun yó tán, wọ́n wá ní wọ́n fẹ́ ṣọdún òrìṣà. Ọdún òrìṣà tán wá ṣe, òun ni gbogbo nǹkan wá yí. Ó le ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ bẹ́ẹ̀. Irọ́ ló wà ńdìí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Festac 77 kọ́ ló sọ orílẹ̀-èdè Nàìjíríà dà bó ṣe dà. Àwọn èèyàn tán wà ńbẹ̀ tí wọ́n ń ṣe ìjọba àti ẹ̀sìn ẹlẹ́sìn tẹ́ ẹ gbé dé, tẹ́ ẹ fẹ́ fi pa ohun tó jẹ́ àṣà àti ìṣe tiwa rẹ́, òun ló ṣe àkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà. Kò kí ń ṣe Festac 77. It's got nothing to do with Festac 77. Because ẹ bá wo ohun tán ń pè ní Festac 77, wọ́n ní wọ́n fi ṣe ọdún àṣà àti ìṣe. Wọ́n wá ní gbogbo àwọn tán ní àṣà àti ìṣe ní Áfríkà, wọ́n kó àṣà àti ìṣe wọn wá. But àwọn èèyàn kan padà yí, wọ́n táàmù ẹ̀, wọ́n ní ọdún òrìṣà ni, wípé wọ́n kó òrìṣà wá. Ṣùgbọ́n àwọn wèrè tán ń sọ̀rọ̀ yìí, wọn ì yé lọ sí Festac o. Wọn ì yé lọ sí sinimá tó wà ní Festac. National Museum Festac yẹn, wọn ì yé lọ bẹ̀ o, wọ́n ń lọ bẹ̀ o. Wọn ò sọ pé ìgbà tí wọ́n kọ́ ilé òrìṣà ni o, àwọn ò ní wọ bẹ̀ o. But wọ́n ń wọ bẹ̀ dòní dọ̀la. Tán bá láyẹyẹ, àbí tán bá ní movie, àbí tán bá ní nǹkan kan tán fẹ́ ṣe, wọ́n á lọ bẹ̀. Àbí? Kò sí láburú. Now, ìgbà tán ṣe Festac 77, kí ló ṣeé ṣe kó ṣẹlẹ̀? Irú àwọn nǹkan wo ná kó wá bẹ̀? Irú àwọn èèyàn wo ló wá bẹ̀? Ṣé nínú àgbọ́yé àti nínú ṣíṣe nǹkan bó ṣe yẹ kán ṣé, ṣé wọ́n ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ kán ṣé? Tó ṣeé ṣe kó jẹ́ pé àwọn àkóbá kọ̀ọ̀kan wáyé. Ohun tí mò ń sọ ò yé wa? Ó ṣeé ṣe. Ṣùgbọ́n ṣé ohun tán ṣe, ṣóun ló fa ohun tó ṣẹlẹ̀? Gbogbo ẹnu ni mo lè fi sọ fún wa. Ẹni tó bá sọ pé òní, irọ́ lẹni yẹn ń pa. Irọ́ ayé àtọ̀run òun lẹni yẹn ń pa. Nítorí gbogbo àwọn tó lọ́wọ́ sí, gbogbo àwọn tó fìdí ẹ̀ lọ́lẹ̀, gbogbo àwọn tán wà lórí àlééfà ńgbà yẹn, tán ní kán ṣé, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣì wà láyé lénìí o. Wọ́n ṣì ń soríire, wọ́n ṣì ń tẹ̀síwájú, ayé sì ń pọ́n wọn lé. Nǹkan kan ò sì ṣe wọ́n. Ṣùgbọ́n wọ́n fẹ́ gbé wa sínú páńpẹ́ ọpọlọ. Wọ́n ní ọdún òrìṣà ni, Festac 77, ọdún òrìṣà tán ṣe nì. Irú àwọn èèyàn yìí, wọn ò sọ̀rọ̀ ńpa owó dóji tí wọ́n ń fún àwọn èèyàn ní ayé around ìgbà yẹn náà ni o. Ìwọ tó bá ń gbọ́ tán ní nílùú òyìnbó, wọ́n ń gbowó social security, wọ́n ń gbagbá, wọ́n ń gbàwo. Ǹjẹ́ o mọ̀ pé àwọn èèyàn ti gbà á rí ní Nàìjíríà yẹn? Béèrè lọ́wọ́ ara ẹ̀, ńbo làwọn owó tán fi ṣe dójì yẹn, ńbo ló ti jáde? Orí ilẹ̀ Yorùbá tí àwọn kan sọ pé kò dáa, òrìṣà ná ń bọ, kinní kan ná ń ṣe, ibẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ti jáde o. Ibẹ̀ ló ti jáde o. Nígbà tí wọ́n ń sọ pé olórìṣà, ojú dúdú, wọn ò ṣe gbá, wọn ò ṣàwo, ìgbà yẹn ni gbogbo àwọn ọrọ̀ ajé, gbogbo nǹkan yìí ló ń lọ déédé, ló ń ṣe dáadáa o. Kó tó di pé wọ́n fi gbogbo rándanràndan tiwọn, wọ́n fi kó bá wa, tí gbogbo ẹ̀ wá dà bó ṣe dà. A sì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n màá sáré mú ẹnu lọ bí, ṣé ẹ rí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Burkina Faso? Ohun tó dáa ni, ìdùnnú ni fún gbogbo wa. A dẹ̀ ń ṣàdúrà fún alàgbà yẹn wípé kélédùmarè máa ràn án lọ́wọ́ láti tẹ̀síwájú. A dẹ̀ tún ń ṣe ládùúrà pé kélédùmarè lo tiẹ̀, nítorí ó ti jẹ́ pé òun nìṣáájú tó ṣẹlẹ̀ báyìí. Kélédùmarè lò ó lápẹẹrẹ láti jẹ́ kí àwọn èèyàn kan náà kán kẹ́kọ̀ọ́ lára ẹ̀, káwọn náà wá ṣe kíni, kán lè ṣe dáadáa fún wa ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ kóòtù àjíire wa. Ṣùgbọ́n èmi á sì máa tẹnumọ́, mi ní mẹ́nu kúrò ńbẹ̀. A lè wo aago aláago sáré. A dẹ̀ lè jókòó sídìí
ohun tó ń ṣẹlẹ̀ ní Burkina Faso póun làwa máa fi ní ìlọsíwájú. A lè máa wò ó láwòkọ́ṣe, a lè máa fi ṣe àpẹẹrẹ, ṣùgbọ́n àwa gangan fúnra wa a ní aré titi wa tá a ní láti sá. Ẹ má jẹ́ ká sọ wí pé a fẹ́ darapọ̀. Mi ì ní ká má darapọ̀ mọ́ nǹkan tí ò dáa, gbogbo ohun tó bá dáa a lè darapọ̀ mọ́, tó bá ti jẹ́ pé ó máa pé wa, tó dẹ̀ jẹ́ pé ó máa jẹ́ kílẹ̀ wa kó dúró kó rí bá a ṣe fẹ́ kó rí. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé àwọn bàbá wa wọ́n ti sọ̀rọ̀ fún wa o nínú ọ̀rọ̀ wọn, ẹ jẹ́ ká yá ọgbọ́n lò. Wọ́n ní àjọjẹ ò dùn bẹ́nìkan ò bá ní, àjọjẹ kò dùn tẹ́nìkan ò bá ní. Ó dùn là ń bọ́rẹ̀ẹ́ jẹ̀kọ tílé oge tó gé é jẹ. A sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, a sọ ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa ní orílẹ̀-èdè Ghana. Ọ̀pọ̀lọpọ̀ wa la mọrú orúkọ tán fi ń pè wá, ọ̀pọ̀lọpọ̀ wa la mọrú ojú tí àwọn ará Ghana tí wọ́n fi ń wo àwa ọmọ Nàìjíríà. Nídìí kíni? Nídìí pé wọ́n ti rí wa nírìí tán rí wa nísìnyí, wọ́n dẹ̀ rí wa bíi àwọn tí ò nílọsíwájú, tí wọn ò dẹ̀ lérò pé a lè nílọsíwájú anytime soon. In fact, wọ́n ti rí wa bíi pé a wà inferior sáwọn ńsìnyí. Àwọn tán ń wò wá bí ọba lókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn o. Láyé ìgbà kan ni Ghana must go. Ìgbà tán ní kí àwọn ọmọ Nàìjíríà kúrò ńlú àwọn èèyàn kan ní ṣé wọ́n fi gbẹ̀san Ghana must go ni? Bọ́n bá ṣe bẹ́ẹ̀, kò sí nǹkan tá a lè ṣe sí i. Àwa la ṣera wa bẹ́ẹ̀ tá a fi bára wa ńbẹ̀. Tó bá jáwa tí àwọn èèyàn ń sá wàlú wa, tán wá ń ṣiṣẹ́ ká báyàn so bàtà, ká ṣáìn bàtà, ká sọ́mọ ọ̀dọ̀, tán ń wáṣẹ́ wàlú wa, káwa náà dàbí Amẹ́ríkà láfríkà ńgbà yẹn. Tá a bá wá dẹni tó di pé àwa gan ńsìnyí, a wá ń sálọ ìlú àwọn tán sá wá sọ́dọ̀ wa ńgbà kan. Wọ́n wá ń fi wá pá, wọ́n ń fi wá ṣe yẹ̀yẹ́, wọ́n ń fàwọn èèyàn wa ṣẹlẹ́yà. Ṣẹ rí pé kìí ṣẹ̀bi wọn. Then kí ló kó wa sóko tá a wà yìí? Kí ló mú wa débẹ̀? Àwọn ẹ̀yà, àwọn ìran rádaràda burúkú tá a gbà láàyè, tá a jẹ́ kí imú ẹlẹ́dẹ̀ wọn kó wọgbà láàrin wa, òun ló sún wa débẹ̀. Tí Ghana bá wá lè ṣe bọ́n ṣe ṣe sí wa yẹn sí wa, mo fẹ́ jẹ́ kí kinní kan yé wa. Tí Burkina Faso tó bá dúró tán, tó bá dúró dáadáa tí gbogbo nǹkan ń lọ déédé, the same thing tó ṣẹlẹ̀ sí ọmọ Nàìjíríà ní Ghana ó máa ṣẹlẹ̀ sí wọn ní Burkina Faso. Burkina Faso ló ní Burkina Faso, Ghana ló ní Ghana. Ìrìn àjò wọn tán fi ṣoríire tílùú wọn fi dáa, àwa kọ́ la bá wọn rìn ín. Ìwọ̀nba ni mo bá ọ tan, ìwọ̀nba ni mo bá ọ tan. Wọ́n sì ní àìbánitan ká fani nítan yà. Bí Burkina Faso bá ṣe tán tí gbogbo ilẹ̀ wọn bá dáa, tí everything bá dáa, o ò lè dédé sọ pé torí o jẹ́ ọmọ Áfríkà ò ń lọ síbẹ̀ wọn ó ṣílẹ̀kùn wọn fún ẹ, wàá lọ máa gbébẹ̀. Òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ yẹn. Wọ́n á ní òfin, wọ́n á láwọn ìlànà kan tí wọ́n á fi lélẹ̀ fún ìwọ tó bá fẹ́ wọbẹ̀ kó tó lè wọbẹ̀. Tó ò bá dẹ̀ tọ́, tó ò ṣe bọ́n bá ṣe sọ, pẹ̀lú ọwọ́ tán ń gbé lọ yìí, o ò lè wọbẹ̀. Bó bá yọ́ wọbẹ̀, wọ́n á fọwọ́ òfin gbé ẹ, wàá jìyà lábẹ́ òfin. Ìdí nìyẹn témi á sì ṣe máa rán wa létí. Ìrìn àjò titi wa fúnra wa, iṣẹ́ titi wa fúnrara wa tá a ní láti ṣe, ẹ má jẹ́ á fi dá ẹnikẹ́ni, ẹ má jẹ́ á fi í lẹ̀ ká wá ní à ń dúró dè. Bíná bá jóni tó jó ọmọ ẹni, tara ẹni là á kọ́kọ́ yanjú. Burkina Faso ń yanjú ìṣòro wọn lọ́wọ́lọ́wọ́. Kò ń ṣe ìṣòro gbogbo Áfríkà ni wọ́n ń yanjú. Yes, ohun tán ń yanjú lọ́wọ́ yóò padà ran Áfríkà lọ́wọ́. Ohun tọ́pọ̀lọpọ̀ wa náà ń sọ látijọ́ yìí nìyẹn pé Yoòbá ẹ tètè jí gìrì, ẹ dìde, ọwọ́ yín ní ìrìn àjò yìí wà. Ẹ kọ́kọ́ gbara yín lẹ̀, tẹ́ bá wá gbara yín lẹ̀ tán, ẹ wá jẹ́ ká wá sọ̀rọ̀ gbogbo Áfríkà. Then lẹ́yìn ìgbà yẹn, ẹ jẹ́ á wá sọ̀rọ̀ gbogbo àwa aláwọ̀ dúdú. Ṣùgbọ́n ẹlòmíì ó ti gbawájú mọ́ wa lọ́wọ́ báyìí. Ẹlòmíì ó ti gbawájú mọ́ wa lọ́wọ́. Ṣùgbọ́n èmi ò ní tanra mi jẹ, mi ò dẹ̀ ní tan ẹnikẹ́ni jẹ. When Burkina Faso is ready, don't think you are going to have a free ride to associate with them or go into their country. There will be laws, there will be rules.
there will be qualification. Lébẹ́ẹ̀lì tí wọ́n ti lẹ̀ mọ́ Nàìjíríà yẹn, don't think they are just going to overlook it or take it away. No, it's not going to happen. It will remain there, it will be there. Ìdí nìyẹn tí a lè fiṣẹ́ titi wa lẹ̀ ká máa wò ti Burkina Faso. A ní láti máa ṣiṣẹ́ titi wa náà lọ. Àwọn ohun tí wọ́n ń ṣe nínú ìrìn àjò tiwa àbí àwọn ọ̀nà tá à ń gbéṣẹ́ tiwa gbà tí ò dáa, tí ò mú ìlọsíwájú wá tó jẹ́ ó dàbí omi adágún odò, òun ni kẹ́ ẹ jẹ́ ká mójútó. Òun ni kẹ́ ẹ jẹ́ ká wá báwo la ṣe máa ṣe é, báwo la ṣe máa ṣe é tí gbogbo àwọn ìdíwọ́, àwọn ìdènà yìí tó máa kúrò ńbẹ̀. Ohun tí èmi máa mú wá gẹ́gẹ́ bí àmọ̀ràn témi máa gbà wá lámọ̀ràn nìyẹn. It is good. And then mo fẹ́ jẹ́ ká rántí, we don't have the power, we don't have the machinery, we don't have the equipment bí irú eléyìí tí ọ̀gbẹ́ni yẹn rí ní tó fi ń rìnrìn àjò ẹ̀. Tí n bá máa wá tàn yín ni màá ní a máa ní lọ́la àbá lè ní, a lè ní. Ẹ rántí pé ìrìn àjò tọ́gbẹ́ni yẹn rìn, Elédùmarè gbà fún un, orí bá ṣe ni o, nítorí pé ohun tó ṣe tó fi di olórí, tó fi di ààrẹ, ká ní pé kò ṣe láṣeyege tán bá gbá mú ni, ohun tá à ń sọ lénìí kọ́ la máa sọ. Wọ́n á ti ṣe kí ni? Wọ́n á ti gba ẹ̀mí ẹ̀. Gbogbo wa ò ní mọ qualities tó wà nínú ẹ̀. Gbogbo wa ò ní mọ nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. Ṣùgbọ́n torí pé orí kó yọ, orí bá ṣe. Ẹ dẹ̀ rántí pé ní orílẹ̀-èdè wọn, ìjọba ológun yẹn, òun náà ni wọ́n ti ń ṣe kí ni? Ni wọ́n ń lò. Ara irọ́ ta náà ń pa fún wa nìyẹn pé ìjọba àwa ara wa kinní kan. Tẹ bá rántí pé láyé ìgbà kan ní Nàìjíríà náà, àwọn èèyàn máa ń sọ̀rọ̀ bùbá márúwá nílùú Èkó. Ẹ rántí tó fi mọ́ ọ̀rọ̀ kẹ̀kẹ́ márúwá. Ọ̀pọ̀lọpọ̀ ló nígbàgbọ́ pé bùbá márúwá ó ṣèjọba ìlú Èkó dáadáa, ìpínlẹ̀ Èkó, wípé gbogbo èèyàn ló fẹ́ràn ẹ̀, pé kódà wọ́n fẹ́ lè sọ pé dúró síbẹ̀ kọ́ ọmọ sé lọ. Wọn ò ro ti pé ó jẹ́ ológun. Ṣùgbọ́n ṣé ẹ rí irú ohun tó ṣẹlẹ̀ tí ológun tí ó fi ń gba owó lọ́wọ́ ara wọn, ṣé ẹ mọ̀ pé ó ti ṣẹlẹ̀ kọjá lórílẹ̀-èdè Nàìjíríà náà rí. Ṣùgbọ́n nígbà táwọn Ọbásanjọ́ débẹ̀, tí wọ́n tọ́ agbára wò, tán gbé agbádá olóṣèlú wọ̀, tí wọ́n rí bó ṣe dẹrùn tó, tí wọ́n sì mọ̀ pé táwọn bá ba iṣẹ́ ológun jẹ́, tí ò sáàyè fún wọn láti gbàjọba mọ́, àwọn ó máa jẹ fàájì àti ìgbádùn táwọn ń jẹ yìí lọ láéláé ni. Wọ́n ti ba gbogbo ìlànà tí ológun gan fi lè dédé láwọn fẹ́ dìde, àwọn fẹ́ gba ìjọba, wọ́n ti wọ́gi dínà bẹ̀, wọ́n ti ba gbogbo ẹ̀ jẹ́. Mi ì sọ pé kò lè ṣeé ṣe o, ẹ má sì mí gbọ́. Ó ṣeé ṣe ká jí lọ́la kán ní báyìí báyìí ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n yóò nira, yóò ṣòro, kò lè easy bíi tirú àwọn Burkina Faso tá à ń sọ yẹn tó jẹ́ pé ìjọba ológun làwọn ṣì ń ṣe. Now, ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn Ọbásanjọ́ wọ́n ti ṣètò yẹn, wọ́n ti rí pé àwọn ti parí ẹ̀ pé ológun ò lè dédé gbàjọba. Ara pólógun ò lè dédé gbàjọba, ara àkóbá tán ṣe fún wọn, ara iṣẹ́ tán ṣe, òun lẹ rí pé iṣẹ́ ológun ò dàbí iṣẹ́ ológun mọ́. Òun lẹ ṣe rí pé àwọn Boko Haram àtàwọn agbésùmọ̀mí, òun lẹ rí pé agbára wọn gan àti bí wọ́n ṣe ń lo ipò ọlá ó ju ti àwọn ológun tá à ń pè ní ológun Nàìjíríà lọ. Òun la ṣe rí pé lẹ́ẹ̀mẹwàá àwọn ológun ó máa ní wọn ò ra nǹkan èlò fáwọn, àwọn ò rí gbà, àwọn ò ráwo. Òun lẹ ṣe máa rí tí wọ́n máa ní àwọn ọ̀gágun ti pọ̀ nínú iṣẹ́ ológun lórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n gbogbo wọn wọn ò ní ọgbọ́n, wọn ò ní ìmọ̀, wọn ò dẹ̀ ní òye, wọn ò ní experience ipò tá a fi ń pè wọ́n ráǹkì tí wọ́n wà. Ohun tán mọ̀, gúdà, olóṣó àti owó, ohun tán mọ̀ nìyẹn. Àwọn Ọbásanjọ́ dẹ̀ ti make sure pé okay, ẹ kàn máa ṣe báyìí fún wọn. Ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n lè gbà tí wọ́n fi lè dérú ipò yẹn, wọ́n ti dínà ibẹ̀. Ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹni tí
wọ́n pera wọn láṣáájú tí wọ́n ń kó wa jẹ, tí wọ́n ní ọmọ Yorùbá á gbára wa lẹ̀. Látijọ́ tí mo ti ń gbọ́ tí wọ́n ti ń sọ pé aláwọn kan tó ń bá wa ṣe, a ti bá àwọn kan sọ̀rọ̀. Wọ́n ti mú lẹ́tà lọ́bì kan, àwọn kan ti ṣe mi ì ní kán wá sọ fún wa ńta o, mi ì ní mo fẹ́ gbọ́ o, mi ì dẹ̀ sọ pé ohun tí ò yẹ kó wà ńta pé kán gbé síta. Ṣùgbọ́n mi ò rí àpẹẹrẹ wípé ohun tá à ń pariwo, ohun tá à ń sọ yìí, ó ní àtìlẹ́yìn ẹnikẹ́ni níbikíbi. Mi ò rí àpẹẹrẹ yẹn ò farahàn, kò sí, gbogbo bó ṣe wù kó mọ. Ẹ ṣé bàbá mi Waris Jinadu, because Traore mọ nǹkan tó ń ṣe, ó ń sọ bó ṣe yẹ kó rí, ó dẹ̀ ń sọ bó ṣe ṣeé ṣe kó rí lọ́jọ́ iwájú, gẹ́gẹ́ bí Nkrumah ṣe sọ, gẹ́gẹ́ bí Thomas Sankara ṣe sọ, gẹ́gẹ́ bí Patrice Lumumba ṣe sọ, gẹ́gẹ́ bí bàbá Awólọ́wọ̀ ṣe sọ, gẹ́gẹ́ bí Azikiwe ṣe sọ, gẹ́gẹ́ bí Nyerere nígbà tí gbogbo nǹkan sì ń rí bó ṣe yẹ kó rí láfíríkà, àwọn Pan-Africanists gẹ́gẹ́ bí gbogbo wọn ṣe sọ bó yẹ kó rí, òun náà ni Ibrahim Traore òun ló ń sọ lọ́wọ́. But ìyẹn ò míì pé ó máa fi ìlọsíwájú àti ìtẹ̀síwájú ìlú tiẹ̀ lẹ̀ láti kọ́kọ́ lọ take care yẹn. Ó mọ̀ pé òun ní láti kọ́kọ́ yanjú tìlú òun ná. Táwọn bá wá yanjú ẹ̀, àwọn ìlú tó kù náà táwọn náà bá ti yanjú tọ̀dọ̀ wọn, àwọn lè máa kọ́wọ̀ọ́rìn káwọn máa ṣọ̀rẹ́, káwọn wá máa sọ̀rọ̀ pé àní Áfríkà sẹ̀, báyìí lá ṣe rí, báyìí ló ṣe yẹ kó rí. Mo ti sọ fún wa o, àjọjẹ ò dùn béèyàn kan ò bá ní. Ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ tá a máa parí lénìí. A máa pera wa sákìyèsí, a dẹ̀ máa wá bá a ṣe jọ máa jókòó tá a máa sọ ní tùbíìnùbí tá a máa tẹ̀síwájú ni. Tí bá jókòó síbi tí n bá sọ fún yín pé àwọn nǹkan kan ò ṣeé ṣe, irọ́ ni mo pa, nítorí pé èmi kọ́ lọlọ́run ọba Elédùmarè. Mo dẹ̀ nígbàgbọ́ pé kò sí nǹkan kan tí ò ṣeé ṣe níwájú Elédùmarè. Tá a bá ti fi òótọ́ ọnú, tá a bá ti lè fi ṣe. Bá bá tiẹ̀ wá rẹ́ni tí ò fẹ́ fòótọ́ ọnú ṣe, ó ní báwọn bàbá wa ṣe ń ṣe o, tírú wọn nínú kán yọ ọwọ́ wọn kúrò láwo fúnrara wọn, kán sá sẹ́yìn, àbí kí wọ́n sogbéjẹ́ mọ́wọ́. Ní orí ilẹ̀ Kóòtù Àjíire tá à ń pè nílẹ̀ Yorùbá lénìí, àwọn kan wà ńbẹ̀ tán ń fọwọ́ lalẹ̀ fún wa, tán ń sọ pé nílùú àwọn kò sígbá kò sáwo, ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ lẹ́yìn, tẹ́ ẹ bá lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó mọ̀rọ̀, wọ́n á sọ fún yín pé bó o bá wá látibẹ̀, wọ́n máa make sure pé ó máa wà lára àwọn tó máa wà nípò gíga gíga. Bọ́n ṣe ń ṣe lọ́dọ̀ àwọn ará òkè ọya làwọn náà ṣe ń ṣe, wọ́n wá ń ṣe tiwọn yẹn nínú ilẹ̀ Yorùbá. Bọ́n bá ti wá rí pé òun ń lọ ipò gíga, òun ga sí, wọ́n á pè ẹ́, ó níbi tán ti mọ́ lọ ń búra o. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu ni mo fi sọ́. Àwọn tán lọ́rọ̀ tán bá ń gbọ́ mi báyìí, ara á fu wọ́n, wọ́n á ní àsọ́gbẹ́ni yìí mọ̀. Ó mọ̀, wọ́n máa ní kán wá búra pé gbogbo ipò tán wà yìí, gbogbo ipò tán bá dé, gbogbo ohun tán bá ń ṣe, àwọn èèyàn àwọn ni wọ́n ó máa fi ràn lọ́wọ́, ni wọ́n ó máa fi gbé sípò. Ohun tí wọ́n máa sọ fún wọn nìyẹn. Kò sí bó ṣe wù kó bá wọn dọ́rẹ̀ẹ́ tó, kò sírú oore tó yẹ kó o ṣe fún wọn, kò sí bọ́n ṣe fẹ́ràn ẹ tó. Bọ́n bá wà ní sàkání nǹkan kan tí nǹkan yẹn lè ṣe ẹ́ lóore, wọn ò ní pè ẹ́ sí, wọn ò ní fún ẹ. Ọmọ ìlú wọn tí ò qualify fún nǹkan yẹn, tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan yẹn, òun ná máa lọ mú wá, ná máa wá gbé síbẹ̀. Gbogbo ìyẹn sì wà láàrin wa. Wọn ò wá tíì gbalẹ̀ tán, òun ná tún ń gbìyànjú. Irú ẹ̀ lẹ gbọ́ tí Mufti Taoun-Wo tó ń sọ pé political Islam àwọn gbọ́dọ̀ fi sọlẹ̀. Ó dẹ̀ ń fọwọ́ ẹ̀ sọ̀yà, ó dẹ̀ ń lérí mọ́ gbogbo wa. Ó dẹ̀ ń ṣe lójú wa, a dẹ̀ ń wò ó. Àwọn tán pera wọn níjọba, wọ́n dẹ̀ ń wò ó. Gbogbo àwa tó yẹ ká jọ parapọ̀ ká jáde, bíjọba bá lójú àwọn fọ́, àwọn ò rí, etí àwọn di, àwọn ò rí. Wọ́n ti kan igi máwọn létí. Gbogbo àwa tó yẹ ká jọ parapọ̀ ká jáde ká pariwo lé wọn lórí pé ẹ lè sọ pé ẹ̀ réléyìí. Àwa náà dákẹ́. A níṣẹ́ lábẹ́ ilé tó pọ̀, tó lágbára, tó ga gan láti ṣe fúnrara wa, fún ọjọ́ iwájú wa, fún gbogbo ọmọ Kóòtù Àjíire. Àní ká rìn ká pọ̀, yíyẹ ló ń yẹni, ṣùgbọ́n àjọjẹ ò dùn bẹ́nìkan ò bá ní. Olówó kan láàrin òtòṣì mẹ́fà,
òtòṣì ni gbogbo wọn o. Bẹ́ẹ̀ ni. Bá a bá tètè wá ọ̀nà àbáyọ, ká gbéra sọ, ká káràmásìkí gbogbo ohun tó bá wù ká ní, bó ṣe wù kó kéré mọ, bó ṣe wù kó tóbi tó, ká káràmásìkí ẹ̀, ká tètè gbara wa lẹ̀. Ìgbà tí Ibrahim Traore bá ṣetán, tó bá yanjú ọ̀rọ̀ ìlú ẹ̀, tí gbogbo ẹ̀ bá ń dùn, kì í ṣe pé à ní lè wọlé o, but bí ìgbà tá a lọ ń sàtìpó nílùú onílùú náà ló máa jẹ́. Gbogbo ẹnu ni mo fi sọ, kò rújú rárá. Torí pé onílùú ò ní fẹ́ jẹ́ kó tú. So wọ́n dẹ̀ ṣètò ìlú wọn bí ó ṣe dáa ni. Kò sí bí wọ́n ṣe wù kán fẹ́ràn wa tó, wọn ò ní ṣílẹ̀kùn wọn lẹ̀ pé óyá gbogbo yín ẹ máa bọ̀. Nígbà yẹn, èmi àtẹ̀yin gan á gbọ́ lẹ́nu wọn. Á gbọ́ lẹ́nu wọn pé irọ́ o, irú àwọn èèyàn báyìí là ń fẹ́ tó lè wọ̀lú wa. Wọ́n ó jẹ́ ó yé wa pé ẹni tán bá pè lọ́daràn, ẹni tán bá pè ní criminal, ó jẹ́ Yorùbá o, ó jẹ́ Kóòtù Àjíire o, ó jẹ́ Ìgbò o, ó jẹ́ Haúsá o, ó jẹ́ Fúlàní o, á ṣe àyẹ̀wò ìwé ìrìnnà ẹ, á sì wádìí ẹ fínífíní kó tó di pé ó lè wọ̀lú wa, kó tó lè jọrọ̀ ìlú wa. Ó dùn là ń bọ́rẹ̀ẹ́ jẹ̀kọ. Bẹ́ẹ̀ ni. Ibrahim Traore témi àtẹ̀yin dẹ̀ ń wò yẹn, ó gbọ́n o, ó gbọ́n nínú, ó gbọ́n níta. Ẹsẹ̀ gìrì nílé à ń jọ̀fẹ́, à ń jọ̀fẹ́ kú tán a ò rẹ́nìkan, ó mọ̀ bẹ́ẹ̀ o, kì í ṣọmọ Yorùbá. Ó sì ṣeé ṣe kó lẹ́jẹ̀ Yorùbá lára, ṣùgbọ́n ṣé ẹ rówe tí mo pa ńsìnyí? Ẹsẹ̀ gìrì nílé à ń jọ̀fẹ́ kú tán a ò rẹ́nìkan. Ibrahim Traore mọ̀ bẹ́ẹ̀ o. Ìdí nìyẹn tí ò fi ní ṣílẹ̀kùn ẹ̀ lẹ̀ fún everybody o and just anybody. Àwọn ọ̀rọ̀ kan wà, ó dùn sọ lẹ́nu, a lè sọ lẹ́nu, ṣùgbọ́n tó bá di ojú pé ká wá wò ó níwà, ẹsẹ̀ á kọ́lẹ̀, èèyàn ó lọ́ tìkọ̀. Pàápàá jùlọ tó bá jẹ́ ibi téèyàn ti làágùn tó ti ṣe wàhálà, tó wá wò ó pé kiní yìí lè digi wọ́rọ́kọ́ tí ó dáná rú fún ẹ. Ara èèyàn á lọ́ tìkọ̀, èèyàn ò ní fẹ́ ṣe o. Èèyàn ò ní fẹ́ ṣe o. Mo fẹ́ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára ohun tí Ghana ń ṣe fún wa. Ká fi mọ̀ pé the same thing will be applicable. It's not going to be a free ride for anybody when Burkina Faso is done. They are our brothers. They will always be our brothers. But they are not just going to open their borders or their door. Ọlọ́run ní jẹ́ a rógun, a dẹ̀ ní rí wàhálà. Bó bá dún gbàmù tí gbogbo ẹ̀ bá dàrú ní Nàìjíríà lénìí, Burkina Faso ò ní ṣílẹ̀kùn wọn lẹ̀ pé torí pé ẹ ti jẹ́ ọmọ Nàìjíríà ẹ wá wọlé, àbí torí pé ìwọ kan o ti jẹ́ ọmọ Kóòtù Àjíire, a mọ̀ pẹ́yìn yàtọ̀ ẹ wá wọlé. No, they are not going to do that. These are part of the reasons why I'm going to keep warning us right now and telling us, yes, we can look at the good thing they are doing there. We can talk about it. We can use it to appeal to our people. We can use it to call who is it out there that is going to act like this man. But please, don't let us put all our eggs in one basket. Don't let us build our castle on another man's land. We have our own land. Let's build our castle on our own land. Let's think about us. Burkina Faso is thinking about Burkina Faso right now. Everything made in Burkina Faso is made in Burkina Faso. It's never going to read or say made in Ilẹ̀ Kóòtù Àjíire or be made in Yoruba land. Neither will it say made in Nigeria. For right now, it's not going to say made in Africa. If it's going to say made in Africa, it will have Burkina Faso's name there somewhere before mentioning Africa. I want us all to realize and know this for a fact. Don't let us forget, we have our own mission. We have our own work to do. We have our own liberation to work on. Lóòótọ́ ó lè nira, ó lè ṣòro, ṣùgbọ́n ẹ má jẹ́ a gbàgbé. Ẹ má jẹ́ a gbàgbé. Kò lè jẹ́ ti bàbá tọmọ kó má láàlà. And I want you to know, not all Fulanis are bad. Some of them are good. Some of them are even better than some of our Yoruba brothers. Because
anybody tó bá pèrè ní Yorùbá tó bá gbé ẹ̀sìn kankan lórí tó ń torí ẹ̀ tó ń ta ọmọ ìyá ẹ̀ síta, ẹni yẹn is a bad person. Òun náà ò yàtọ̀ sí agbésùmọ̀mí, kò yàtọ̀ sí ajínigbé. So any Fulani that will not do such is a better person than the other one. Tán bá gbé àwọn méjèèjì lẹ̀ tán bá ní mú kan, mi nítorí pé ó sọ pé ọmọ Yorùbá ní àbínú ilé kan ló ti jáde, ó wá jẹ́ èèyàn burúkú, màá wá níwọ ni mo fẹ́ mú. No, màá mú Fulani tó dáa yẹn. So it's not about hatred for any tribe or any individual or any nationality. It's about preserving and protecting my own. Eléyìí tó jẹ́ tèmi gangan tó dẹ̀ dúró déédéé, tó dúró sórí ibi tí àwọn bàbá wa tí wọ́n fi lọ́lẹ̀ fún wa àti ìlànà tán làálẹ̀ fún wa. Tó jẹ́ pé mo lè dúró kémi àti ẹ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ báyìí, kémi àti ẹ̀ tójú bá rinjú tá a bá jọ sọ̀rọ̀ báyìí, tá a bá ní báyìí là ń lọ, báyìí la fẹ́ ṣe é. Kì í ṣe pé yóò sọ̀rọ̀ di bá mì mọ́ mi lọ́wọ́ kílẹ̀ tó mọ́. Kí má bàa wá máa doubt ẹ, kí má bàa wá máa ro èròkerò sí ẹ pé lágbájá lè dà mí, lágbájá lè ṣaburú fún mi kílẹ̀ tó mọ́. Gbogbo ẹnu ni mo fi sọ, mo tún sọ. Ìwọ tó bá máa pè mí lẹ́lẹ́bọ, pè mí lẹ́lẹ́bọ. Bó bá máa pè mí láláwo, pè mí láláwo. Èmi àti Elédùmarè ẹlẹ́dàá mi tó ṣẹ̀dá mi, fi mí lẹ̀. Kò tíì yẹ. Ó pè mí lẹ́lẹ́bọ o, ó pè mí ní aláwo o, ó pè mí lólórìṣà o. Èébú lásán lo rò pé ò ń bú. Kò lẹ̀ mọ́ mi lára, kò dá ìlọsíwájú mi dúró, kò dá ìjọ́mọnìyàn mi dúró. Ìyẹn ò dẹ̀ sọ pé tó bá jẹ́ pé nígbẹ̀yìn lóòótọ́ á jíyìn iṣẹ́ wa fẹ́nìkan, ìyẹn ò sọ pé wọ́n wá gbéṣẹ́ tiẹ̀ wọ́n ó gbé fún mi àbí wọ́n wá gbé ti tèmi wọ́n ó gbé fún ẹ. Rárá, ẹlẹ́rù ni ó gbẹ́rù ẹ̀. Àwọn bàbá wa ti sọ̀rọ̀, wọ́n ní ó bẹ̀rù ẹ níbodè, olè ò ní gbé. Bó bá ṣe di ẹrù ẹ, bẹ́ẹ̀ náà ló ṣe bá nǹkan ẹ níbodè. Wọ́n lólè olè ò ní gbé. Oníkálukú ni ó bẹ̀rù ẹ̀ níbodè. So fi mí lẹ̀ pẹ̀lú ohun tí mò ń ṣe. Fi mí lẹ̀ pẹ̀lú ohun tí mò ń sọ. Má jẹ́ kóhun tèmi ń sọ má jẹ́ ó bí ẹ nínú. Má jẹ́ kóhun tèmi ń ṣe má jẹ́ ó bí ẹ nínú. Máa rìnrìn tiẹ̀. Ó rántí orin bàbá wa, mi ò ní gbàgbé. Bàbá wa wọ́n ní ẹní fẹ́ sáré kó mí àsáré, má dẹni tó ń sá tiẹ̀ lẹ́sẹ̀ mú. Aláàrù tó ń jẹ búrẹ́dì, táwọ̀ orí ẹ̀ ló ń jẹ tí ò mọ̀. Elédùmarè ò ní ṣe kankan nínú wa ní adọ́run mòótọ́. Ó yé ẹ, ó yé mi. Sáré títí ẹ, jẹ́ máa sá ti tèmi. Má dì mí lẹ́sẹ̀ mú, nítorí èmi gan ò ní dì ẹ́ lẹ́sẹ̀ mú. Màá fi ẹ́ lẹ̀ kó máa sá tiẹ̀. Ṣùgbọ́n gbogbo ibi tó bá ti ní o fẹ́ sọra ẹ digi wọ́rọ́kọ́ tó ń dáná rú, o fẹ́ máa cross ilé mi lórí eré ìdíje wa. Ibi tá ti máa gbéná wora wa lójú nìyẹn. Ibi tá ti máa tahùn síra wa nìyẹn. Èmi ò ní jàjà ẹ̀bi. Mo fẹ́ gbà wọ náà nímọ̀ràn, má jàjà ẹ̀bi. Nítorí pé ìyẹn náà tún ní ẹ̀san tiẹ̀ lọ́tọ̀. Tá bá ti wá mọ̀ báyìí, ìwọ gbé lápá ibi tó yẹ kí ìwọ ti gbé. Gẹ́gẹ́ bá a ṣe kàn sí ọ, gẹ́gẹ́ bá a ṣe mí sí ọ wípé kó o ṣe lórí ìrìnàjò yìí. Jẹ́ kémi náà máa gbé lọ́dọ̀ tèmi. Gẹ́gẹ́ bá a ṣe kàn sí mi, bá a ṣe mí sí mi lápá ọ̀dọ̀ mi. Ibi tí ìrìnàjò bá ti pa wá pọ̀, gbogbo ẹnu ni mo fi sọ gẹ́gẹ́ bí ọmọ kóòtù àjìrè. Fún gbogbo ìwọ tó bá ṣe tán láti búra pé ká jọ búra fúnra wa. Màá bẹ́ẹ̀ rin ìrìnàjò yẹn, mi ò dẹ̀ ní wẹ̀yìn wò, mi ò ní yẹsẹ́ ọwọ́ ẹ wò. I will not doubt you for 1 second. But can you do it? Are you ready to do it? Ọ̀pọ̀ la pè, díẹ̀ la máa rí. Ọ̀pọ̀ èèyàn ló máa yọjú ló máa pariwo hey sobe, hey ẹja gbé ẹja ṣe báyìí. But mo bá yín búra ẹ̀ tó bá di ibi pé ó yá ẹja dúró tán ẹja búra fúnra wa. Ọ̀pọ̀ ló máa sá sẹ́yìn, ó máa yà yín lẹ́nu. Nítorí pé èròǹgbà inú wọn, iṣẹ́ ọwọ́ wọn kò dáa. Ohun tí wọ́n bá wá, alamí ni wọ́n wá ṣe. Ohun tó ń dí ìrìnàjò yìí lọ́wọ́ nìyẹn o. Ohun tó ń dí ìrìnàjò yìí lọ́wọ́, òun nìyẹn. A lè máa fẹ́ lo àṣà aláṣà, ìwà oníwà àti ọ̀nà ọlọ́nà. Tá dẹ̀ ti mọ̀ pé òun náà làwọn olóṣèlú tá là ń sá fún, tá ń sọ̀rọ̀ wọn tán ń lò. Ká wá sọ pé a fẹ́ mú nǹkan tó dáa jáde ńbẹ̀. Rárá. We all need to understand and realize there should be punishment
For every wrong act, there should be punishment. Mo fi gbogbo ara mọ́. Which means there should be laws, there should be rules, even nínú ìrìn àjò kírin àjò. Bẹ́ bá ti ń kóra yín jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́, lọ́gbàlọ́gbà tẹ́tí láyàjọ fẹ́ rin kinní, we have a common interest. Àtilẹ̀ ló yẹ kó fi tiwa pé ẹ̀ṣẹ̀ ní kinní yìí o, ìjìyà ẹ̀ṣẹ̀ yẹn ni o. Bàbá mi Kẹ́hìndé Òsénì Salman gbà tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, wọ́n mú wa padà sí ayé ìgbà tán sọ pójú wà lórókún tójú dúdú. Wọ́n ní bọ́lọ́jà bá gbọ́jà sẹ́gbẹ̀ẹ́ títì, bó bá jẹ́ ewé ọ̀gẹ̀dẹ̀ lásán ló mú tó ta ń kókó tó fi síbẹ̀, wọ́n á ló ti pàlélé. Tó bá débẹ̀ wàá mú ohun tó fẹ́, wàá fowó tó yẹ kó fi síbẹ̀ síbẹ̀. Èyí tó bá jẹ́ pé ò lówó o fẹ́ mú, wàá pè káàkiri bóyá ẹni tó ní wà nítòsí, wàá sọ fún wọn pé ebi ló ń pa ẹ́. Wọ́n á yọ̀ǹda fún ẹ pé kó o mú. Kò séèyàn ńbẹ̀ o, kò sí èèyàn ńbẹ̀ o. Wàá ṣe òótọ́, wàá dúró lórí òótọ́ nítorí pé ìdálù níṣèlú, ìṣẹ̀dálẹ̀ wa nìyẹn. Ohun tó ṣiṣẹ́ fún wa nìyẹn. Those are the stuff that really work for us. Because once you get there, you understand the fact that this thing that is placed here means that I have to be honest and I have to be truthful whatever I do here, even though there is nobody. And you are going to act accordingly. Ọ̀pọ̀lọpọ̀ ó máa wò mí yóò ní ẹ̀rí dìndìnrìn. Ó yá lọ ṣe bẹ́ẹ̀ kó gbé síta. Mo lè bẹ́ ẹ búra tó fẹ́ challenge mi já dán wò. Èmi á sọ àwọn tó máa gbé nǹkan lẹ̀ fún ẹ tí wọ́n dẹ̀ máa ṣerú ẹ̀ síbẹ̀ tí wọ́n á kó bẹ̀. Wọ́n bá bí fùrọ̀ yálà ìyá rẹ̀ dà kó lọ bẹ̀ kó o mú kó má sòótọ́ ọnú. Kó wá wò bóyá ohun tí ó bí ni ò ní bí ọ́. Bọ̀ gbogbo àwọn wèrè tán gbẹ́sìn lórí, wọ́n ti attack gbogbo kinní yẹn nítorí pé wọ́n mọ̀ pé ohun táwọn gbé wá àtohun táwọn fẹ́ ṣe, àwọn nǹkan tó máa dí àwọn lọ́wọ́ ni. Wọ́n sọ fún yín pé ohun tí ò dáa ni, ẹ má ṣe mọ́. But wọ́n lè attack, wọ́n lè condemn àwọn lárúbáwá tó gbé tiwọn lẹ̀ tán bá wọ́n mú ọ, wọ́n parọ́ mọ́ ọ o, ó jóòótọ́ ni o. Wọ́n bá ṣáà ti lè ní wọ́n ti rí proof kan, ẹ lọ gé e lọ́wọ́, ẹ gé e lórí, ẹ hang ẹ̀, ẹ pádànù. Wọ́n lè attack yẹn. Ìyẹn wà okay, ó wà alright. Àbí? But wọ́n máa attack eléyìí tó jẹ́ titi wa lórí ilẹ̀ wa. Gbogbo ẹnu ni mo fi sọ. Ijọ́ tí gbogbo wa bá ṣe tán tá a bá ready, kò sábùjá lọ́rùn ọ̀pẹ. Ẹ gbọ́ lẹ́nu mi lásàálẹ̀ yìí. Kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ. Àti gbogbo àwọn wèrè tán sọ pé àdúrà la fi gbà o, Jésù ti gba ilẹ̀ wa fún wa kinní kan tán ń parọ́ fún yín. Irọ́ ni gbogbo ẹ̀. Irọ́ ni gbogbo ẹ̀. Ó ṣeé ṣe kán máa sọ̀rọ̀ látinú ẹ̀mí, kẹ́mi máa bá wọn sọ̀rọ̀. Kò tíì yé mi, kò tíì yé yín báyìí. Ó ṣeé ṣe kán máa sọ̀rọ̀ látinú ẹ̀mí, kẹ́mi máa bá wọn sọ̀rọ̀. But wọ́n ń firọ́ tọwọ́ ara wọn kùn. Ṣọ́rọ̀ mi yé wa? Wọ́n ń firọ́ tọwọ́ ara wọn, wọ́n fi ń kùn. Irọ́ yẹn wọ́n dẹ̀ fi ń kùn nítorí pé wọ́n fẹ́ gba oríyìn. Wọ́n ń wá èrò lẹ́yìn, wọ́n ń wá orúkọ. Wọ́n dẹ̀ fẹ́ kí gbogbo èèyàn máa pariwo wọn. Bó bá ṣeé ṣe kán gbé wọn sínú ipò tí ò tọ́ sí wọn, tí ò yẹ wọ́n nínú ìwé ìtàn. Ẹ jẹ́ kí gbogbo wa ká lákíyèsí. Adùn ṣe bí ohun tólódùmarè ti parí, àsòro ṣe bí ohun tólúwa ò lọ́wọ́ sí. Ìgbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, Elédùmarè lọ́wọ́ sí. Gbogbo ẹ̀ ń lọ déédé, ó dẹ̀ fẹ́ jọra wọn kó tó di wípé àwọn èèyàn kan gbé ìgbéraga, tẹ̀mbẹ̀lẹ̀kun, rìkísí, olè, àtọ̀tẹ̀, wọ́n gbé wọnú ẹ̀. Òun ló derail gbogbo kinní tá a fi bára wa níbi tá a ti bára wa lénìí. Bẹ́ẹ̀ni, a ní nǹkan ìjagun. But gbogbo ẹnu ni mo fi sọ. Ìgbà tí Traoré tó gba ìjọba, àwọn support tó ń ní lénìí kò mọ̀ pé òun máa ní, kò retí ẹ̀. But ìgbà tó gbà á tán tó ń ṣe àwọn nǹkan kan tó débì kan, òun làwọn support yẹn bẹ̀rẹ̀ sí dìde. Gbogbo èèyàn láfríkà lénìí wọ́n ready láti support ẹ̀ nítorí pé wọ́n rí pé ó ń ṣe nǹkan kan tó dáa ni. But a lè dúró sórí àìṣe nǹkan kan, a lè dúró sórí pé à ń parọ́ fúnra wa, a lè dúró sórí pé à ń gbé propaganda àárọ̀ káàkiri ká wá la fẹ́ ṣe nǹkan tí ó wu àwọn èèyàn lórí, tí ó múná dórí. Tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe, forget about propaganda. Òní ká lọ gbé title ohun tí ò ṣẹlẹ̀ ká máa parọ́ pó ṣẹlẹ̀. Ọ̀la ohun tá a ṣe ká bọ́ síta ká kọ title ká la ti ṣe. Tá a bá stop ẹ̀, comedian làwọn èèyàn rò pé a jẹ́ o.
wọ́n rò pé à ń ṣeré àwàdà kẹ́ríkẹ́rì òun náà rò pé à ń ṣe. Àwọn kan bá tiẹ̀ ti rí mi wọ́n á ní aláwàdà, àwọn èèyàn a tún ti rí wọn, wọ́n ti kọ nǹkan báyìí, wọ́n ti ṣe nǹkan báyìí, màá kàn rẹ́rìn-ín. Ohun tẹ́ ẹ sọ ìrìn àjò gidi tá a bẹ̀rẹ̀ tá a gbé dání, ohun tẹ́ ẹ sọ dà lónìí nìyẹn. Àwàdà kẹ́ríkẹ́rì. Ṣebí ìgbà kan wọ́n pè wá entertainer, wọ́n pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọ́n ní entertainer ni. Wọ́n ní gbogbo wa àwọn ọmọlẹ́yìn entertainer. Nígbà yẹn inú mi dùn, I embrace that name, I embrace that title wholeheartedly. Tó jẹ́ pé tí n bá jáde gan màá ní entertainer yín tó ti dé o, èmi ọmọ entertainer mo ti dé o. Tí n bá wá parí ètò màá ní are you entertained? Are you not entertained? But lórí òótọ́ ni mo mọ̀ pé gbogbo ohun tí mò ń sọ tí mò ń ṣe. Kò dùn mí nígbà yẹn nítorí pé mo mọ̀ pé entertainer kọ́ ni wá. Kì í dẹ̀ ṣe torí entertainment la ṣe ń ṣe nǹkan tá à ń ṣe. Until tí àwọn kan sọ di entertainment lóòótọ́ tí wọ́n jẹ́ kí orúkọ burúkú tí wọ́n fi pè wọ́n tán jẹ́ kó lẹ̀ mọ́ wọn lára. Wọ́n gbé ìrìn àjò yẹn, wọ́n gbé látorí nǹkan gidi tá à ń ṣe, wọ́n sọ di entertainment, wọ́n sọ di entertainment mọ́ gbogbo wa lọ́wọ́. Gbogbo ẹnu ni mo fi sọ. Ìrìn àjò tẹ́ ẹ bá ti ń rìn, tá a bá ti lè mú 2, mẹ́ta, 4 nínú yín tó padà yí padà, tó wá ń tẹ̀lé àwọn opposite side, tó wá ń sọ pé ohun tẹ́ ẹ̀ ń ṣe irọ́ lẹ̀ ń pa, ohun tẹ́ ẹ̀ ń ṣe ò dáa. Yálà wọ́n sọ òótọ́ àbọ́n parọ́ mọ́ yín ni. Tẹ́ ẹ lè jáde kẹ́ ẹ dúró tì wọ́n lọ́rùn látilẹ̀ dópin. Wípé irọ́ ni wọ́n ń pa kẹ́ ẹ dẹ̀ tú àṣírí wọn síta. Ẹ̀yin gan ẹ̀ ṣé dáa. Pàápàá jùlọ ká tún wá gbọ́ pé ó tún wá yá ẹ tún wá ń sọ pé wọ́n ṣeré lọ ni wọ́n ti ṣeré padà dé. Ara ibi tí ẹ ti dá ìrìn àjò eérú gidigidi tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn o. Òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín láṣàálẹ́ yìí. Ara ibi tí because dònídọ̀la táwọn èèyàn kan bá pè tá a bá ń sọ̀rọ̀, ohun tí wọ́n máa sọ ni pé ẹ̀yin ẹ jókòó síbẹ̀ jẹ́ ọmọ play yín. Àwọn tán ti jọ plan ẹ̀ tán kọ script tán mọ nǹkan tán jọ ń ṣe. Ṣé ó ti tán yín báyìí? Ṣé bẹ́ẹ̀ ló rí? Ṣé bẹ́ẹ̀ kọ́ ló rí? Mi ò lè sọ bóyá bẹ́ẹ̀ ló rí, bóyá bẹ́ẹ̀ kọ́ ló rí. Bóyá ká ní gbogbo wa ti pera wa tójú ti rinjú báyìí. Kò nílò pé wọ́n ń to nǹkan kan jọ àbọ́n ń pẹ nìkan kan. Gbogbo ẹnu ni mo fi sọ fún yín, ó dá mi lójú, mo mọ̀ níṣẹ́. Kójú kàn rinjú lásán. Ká jọ sọ nǹkan kan náà, ká jọ búra fúnra wa. Èyí tán bá wá bí dáa nínú wa, kó wá di ẹ̀yìn kó lọ ṣe nǹkan míì. Mo dẹ̀ lè bá yín bẹ̀ tẹ̀. Ìjọ́ tẹ bá ní ìlànà yẹn ló kù tẹ́ ẹ máa gbà, ẹ rí iye èèyàn tó máa ya dànù, tán máa fọ́n dàgbé, tẹ́ ẹ̀ ní rójú wọn mọ́, tí wọn ò ní yọjú. Ẹ tiẹ̀ ní rí brake light wọn mọ́. Ibẹ̀ lẹ ti mọ̀ pé àparò lẹ fi sábẹ́ látijọ́ yìí tẹ́ lẹ̀ ń gbin ọkà. Òun ni ò jẹ́ kí gbogbo òun ni ò jẹ́ kí nǹkan oko tẹ́ ẹ gbìn kó hù débi tẹ́ ẹ kérè oko. Ọjọ́ tẹ́ ẹ bá ṣetán gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ojúlówó ọmọ kóòtù àjìrẹ, kò sí gbogbo bó ṣe wù kí àjèjì sọ pé òun mọ àṣà àti ìṣe wa àti ìwà wa tó. Àwọn nǹkan kan wà tá a sì fi jù wọ́n lọ, tí wọn lè parẹ́, tí wọn lè gbà lọ lọ́wọ́ wa. Táwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ó sì jẹ́ kó máa ṣiṣẹ́ fún wa. Ṣùgbọ́n àwa gangan fúnra wa, a ní láti ṣetán láti rìnrìn àjò yẹn bó ṣe yẹ ká rìn, ká ṣe bó ṣe yẹ ká ṣe, kó lè rí bó ṣe yẹ kó rí. Lórí ibẹ̀ yẹn ni màá máa fi àdàgbà ètò ìtàlẹ̀ tì sí. Mo fẹ́ kí gbogbo wa ká lọ ronú lé ìwọ̀nba kékeré tá a rọra sọ láàrin 20 ìṣẹ́jú tó parí ètò yìí kó tó dìgbà tá a tún pàdé. Ẹ má gbàgbé pé lọ́la ọjọ́ àìkú tí màá máa ṣètò pẹ̀lú àǹtí mi, ìyáàfin Fúnkẹ́ Ìyálájé, lórí ìkànnì wọn dédé aago 9 orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pàdé mi ńbẹ̀ lọ́la nítorí lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Màá darapọ̀ mọ́ wọn lọ́la, a jọ ṣètò. Ọ̀sẹ̀ tó kọjá mi ò lè darapọ̀ mọ́ wọn nítorí pé ó jẹ́ àyájọ́ ọjọ́ àwọn bàbá. Àwọn ọmọ mi dẹ̀ sọ pé àwọn fẹ́ gbé mi jáde ká jọ ṣeré lọ. So mo tẹ̀lé àwọn ọmọ mi jáde ni. Ẹ ti mọ̀. Ṣùgbọ́n lọ́la lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Kélédùmarè dẹ́mi gbogbo wa sí. Ǹjẹ́ láwọlé sùn yìí àti fẹ́yìn tó jẹ́ pé ó ti bọ́ sí àárọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ ń jí, mò ń ṣe ládùúrà fáwa tá ń lọ sùn. Àní tojú oorun dójú kú, àní tojú àlá dé kòtò. Láṣẹ Èdùmàrè, gbogbo ẹ̀yin tẹ́ ti jí, tẹ́ fẹ́ máa wá jíjẹ mímu lọ,
abẹ́ ń lọ ilé ìjọsìn, abẹ́ ń lọ síbikíbi, àní wọkọ̀ ẹlẹ́jẹ̀ o, àní ṣìrìn láṣẹ Èdùmàrè. Àní jẹ ohun tí ó pa wá o. Ìrìn àjò téèyàn ń lọ tí ì padà sílé, Elédùmarè ò ní jẹ́ kẹ́nikẹ́ni nínú wa ká dẹ́sẹ̀ lé. Mo wá ń ṣe ládùúrà fún gbogbo wa láṣàálẹ̀ yìí lọ́dọ̀ tèmi wípé iná ọmọ ò ní jó wa o láṣẹ Èdùmàrè. Gbogbo ohun tó ń pa wá láyọ̀, tó ń dùn wá nínú, kò ní bà wá nínú jẹ́. Àrídùnnú wa kò ní di àrísunkún láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ti dàgbà, mò ń ṣe ládùúrà fún yín. Àgbà yín á dalẹ́ o. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè, ẹ ẹ̀ ní fàìsàn lògbà, ẹ ẹ̀ ní fìnira lògbà. Omi ara yín, iṣan ara yín, ẹ̀jẹ̀ ara yín, Elédùmarè á bá wa sọ́ dọ̀tun fún yín. Omi ara yín, iṣan ara yín, ẹ̀jẹ̀ ara yín kò ní gbàbọ̀dè fún ìṣẹ̀dá yín. Ǹjẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, àtèmi àtàntí mi ìyáàfin Fúnkẹ́ Ìyálájé tó fi dórí Dr. Abíọ́dún Òjó, a gbà á ládùúrà fún yín wípé omi ara yín, iṣan ara yín, ẹ̀jẹ̀ ara yín, Elédùmarè á sọ́ dọ̀tun. Omi ara yín, iṣan ara yín, ẹ̀jẹ̀ ara yín kò ní ṣiṣẹ́ tí ó lòdì sí ìṣẹ̀dá yín. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè, ìgbà tí oore ilẹ̀ kóòtù àjíire tó bá délẹ̀, wọn ò ní wá yín tì. Gbogbo wa pátápátá la jọ jọrọ̀ ilẹ̀ náà. Bí àwọn bàbá wa tìṣáájú bọ́n ṣe jọrọ̀ ilẹ̀ náà, àwa náà á jọrọ̀ ilẹ̀ náà lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. A wá ní wẹ́nìkankan tì nínú wa o. Mo tún sọ láṣàálẹ̀ yìí nítorí pé ara agbára tÉlédùmarè fún mi nìyẹn. Kó rí fún mi gẹ́gẹ́ bí èrò mi sí ẹnìkọ̀ọ̀kan nínú gbogbo yín. Kó rí fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi sí ẹnìkọ̀ọ̀kan nínú yín. Kó rí fún mi gẹ́gẹ́ bí èrò mi sí ẹnìkọ̀ọ̀kan nínú yín. Títí dìgbà tá a bá tún pàdé, èmi ọmọ yín, àbúrò yín, Dr. Mike Ọlá. Ifágúgú yín kan báyìí, eégún jẹ mí. Ọmọ wọn lódò ọwá, ọmọ atàtìtì lórí ìrókò, ọmọ afẹnugbégbá ẹbọ. Èmi lọmọ òjíwìjíwì fọwọ́ bẹ́gún tẹ́lẹ̀. Mo ń kí gbogbo wa pé ká ríra láyọ̀, ká pàdé láyọ̀ nírọ̀lẹ́ ọ̀la lọ́dọ̀ ìyáàfin Fúnkẹ́ Ìyálájé. Ó dàárọ̀ o. Ìwọ tó o bá tíì subscribe sórí ìkànnì wa lórí YouTube, ẹ bá wa lọ síbẹ̀ kẹ́ ẹ bá wa subscribe. Ẹ má dẹ̀ gbàgbé, ẹ bá ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ mi, ẹ bá mi ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àǹtí mi, ìyáàfin Fúnkẹ́ Ìyálájé. Ẹ dẹ̀ má gbàgbé lórí new Facebook page mi, mo ti sọ fún wa, Ọlábánjí Ọlágúnjú lorúkọ tẹ́ ẹ máa bá ńbẹ̀. Ẹ try láti follow mi. Ìyẹn ló máa ràn mí lọ́wọ́ gan tí àyè á fi gba ọ̀pọ̀lọpọ̀. Nítorí mo ti ń receive a lot of friend request. Friendship ti ń grow. But tó bá dórí 5,000, wọ́n máa dá dúró. But follow yẹn kò ní control, wọn lè dá dúró. It will be any number, as many as possible ni. So ẹ jọ̀ọ́, mo bẹ̀ gbogbo wa, ẹ bá mi darapọ̀ ńbẹ̀. Ẹ má dẹ̀ gbàgbé, ẹ bá mi follow àǹtí mi náà lórí Facebook page wọn, Fúnkẹ́ Ìyálájé Global. Elédùmarè á ṣe dáadáa fún gbogbo wa. Tẹ́ bá péèyàn kan, ẹgbẹẹgbẹ̀rún èèyàn á dá yín lóhùn láṣẹ Èdùmàrè. Bẹ́ ṣe ń fẹ́ràn wa, ọmọ aráyé ò nífẹ̀ẹ́ yín náà. Gbogbo ibi tí ẹ bá dé, Elédùmarè á gbalẹ̀ ibẹ̀ fún yín. Á yẹ gbogbo wa o, kò ní yẹ̀ ẹ́ lẹ̀ láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gan ni.